tọ́lọ́n bá sọ̀rọ̀ fún ẹ máa dúpẹ́ fọ́lọ́hun èlítù àwọn kan jù ẹ lọ ni ìwọ náà ju àwọn kan lọ máa appreciate èlítù oore tọ́lọ́n bá ṣe fún ẹ ọpẹ́ tó bá dún fọ́lọ́hun lọ́lọ́hun ó fi ṣàdìpẹ̀lẹ́ míì tọ́ọ̀rọ̀ kan Ànábì Suleiman alayhi salatu wa salamu Ànábì Suleiman oore tọ́lọ́n ṣe fún pọ̀ oore tọ́lọ́n ṣe fún Ànábì Suleiman oore yẹn pọ̀ òun kan náà ni a máa gbọ́n tẹ́nà kó ń sọ òun kan náà ni a máa gbọ́n tí àwúrẹ́ ẹgbẹ́ ń sọ òun kan náà gbogbo nǹkan láyé lọ́lọ́run sẹ́rọ̀ fún Ànábì Suleiman Ànábì Suleiman náà wá rí pé oore yìí pọ̀ onírè ọlọ́run mo fẹ́ fúnre ọlọ́run kọ́ fi mọ̀ pé mo máa yí tó ṣe fún mi Suleiman náà wá ní ọ̀nà tí mo fẹ́ gbà dúpẹ́ òun ni pé ìrè ọlọ́run yóò wù mí kó fún mi ní ọjọ́ ọyọ kí n fi bọ́ gbogbo ayé ẹ pariwo ọlọ́run yóò wù èmi Suleiman kó fún mi bẹ́ẹ̀ tí ẹ kọ́ ó wù èmi Suleiman fún mi lóṣù kan kí n fi bọ́ gbogbo ayé ọlọ́run nípa rẹ̀ ọ̀ka ó dá fún mi lọ́sẹ̀ kan ọlọ́run nípa rẹ̀ ọ̀ka ó dá fún mi lọ́jọ́ kan ń gbọ́ ọlọ́run ní pé Ànábì Suleiman sá wàhálà rẹ̀ pọ̀ lérí pòun fún ọlọ́run ní mo yọ̀ǹda ọjọ́ kan fún ọ. Tuwafiku mọ́tàṣá gbogbo ìta ń ṣe iye ọpẹ́ ní khayran bila sababi wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọlọ́run ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátápátá èèyàn ní àlìjànnú ní ẹran ní kankan ní èèrà ní gbogbo tí ń bẹ tí ń bá tí ń fi àyà wọ́ ọlọ́run ní kò sẹ́ni tí ń fún wọn níjẹ ìmú èmi ọlọ́run ni. Tuwafiku mọ́tàṣá bẹ́ẹ̀ni kan bẹ láyé tí ò ní jẹ tí ò ní mú bí ó ti mọ ní ọmọ kò sẹ́ni tí ń ṣe ọlọ́run ni Suleiman wa ló fẹ́ bọ́ gbogbo ayé ọlọ́run wa ni ó dà mọ́ fún ọ ní yọ̀ǹda ọjọ́ kan Tuwafiku ó fi bọ́ gbogbo ilé ayé mọ́tàṣá Suleiman ó fẹ́ dínà fáwọn fara ayé ó wá bẹ̀rẹ̀ sí ní dáná ó dáná ọlọ́run sì fún un ní agbára débi wípé gbogbo oúnjẹ tá Ànábì Suleiman náà ń sè ó ní kátẹ́gùn ọmọ afẹ́ sí kó má bàjẹ́ tíra gbé wá fún wa pé oṣù méjì Ànábì Suleiman náà fi dáná. Tuwafiku oṣù méjì gbáko ń bọ̀ wá dáná náà tán Suleiman náà wá nílé ọlọ́run mo ti dáná tán ó yá níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọlọ́run lémi ní béèrè lọ́wọ́ rẹ Suleiman náà níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ sínú àwọn ẹ̀dá mi látòkè ní kí n jẹ sí ọ ní káwọn jẹ oúnjẹ tó fi oṣù méjì prepared àbáwọn ẹ̀dá mi ti ń bẹ lẹ́lẹ̀ àbáwọn èyí ti ń bẹ nínú omi ní ẹ kọ́kọ́ yọ̀ǹda tàwọn inú omi fún mi àwọn ẹja ti ń bẹ nínú omi ọlọ́run bá pàṣẹ fún ẹja kan nínú odò wọ́n ń pe odò náà ní Baharul Muhit ọlọ́run ní wọ́n ẹja tó ń bẹ nínú Baharul Muhit jáde Suleiman fẹ́ fún indina jẹ ó wá lóun fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹja nínú omi kì í tí ì ṣe yẹn mbẹ kì í sálì jẹ nínú mbẹ kì í ṣe dàìlà. mọ́tàṣá khayran Baharul Muhit tí ẹja tá a wí ń bẹ̀ nù rẹ̀ ló bá wá jáde síta bó ti jáde síta ó nàrí síta ó wọ́ jáde wọ́n mú un lọ bí tí Suleiman prepared oúnjẹ tó fẹ́ fún gbogbo àwọn tó fẹ́ fún gbogbo ayé. mọ́tàṣá níbẹ̀ ẹja yìí ńlá ẹnu báyìí láàrin ìṣẹ́jú kan lẹ́jà bá jẹ gbogbo oúnjẹ tí Suleiman prepare fọ́sùn méjì ló bá jẹ tán bó ti jẹ tán ni ẹja wa ń béèrè ọlọ́run fún ẹja lọ́rọ̀ sọ wọ́n fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidu ọlọ́run bá fẹ́jà lọ́rọ̀ sọ ọlọ́run ló sọ pé wọ́n lè fẹ́ fún wa ń dínà jẹ lónìí bó lórí
oúnjẹ ti tán ni Sulemana bá ní à oúnjẹ tá a fọṣù méjì ṣe ni wọ́n ní ká jẹ tẹ́lẹ̀ ẹja bá ń sọ fún Sulemana wípé òun jẹ tẹ́lẹ̀ kan náà so nínú èyí tí wọ́n lọ ṣe lóṣù méjì yìí òun lọ́wọ́ fún mi jẹ ní wákàtí kọ̀ọ̀kan lòun ń jẹ tí ó fi lójúmọ́. ó sì febi pa wá lónìí Sulemana bá wá kára sáà ló bá fẹ́rí kalẹ̀ fọlọ́hún ó wọ́nulẹ̀ ó ní àṣẹ́nìkan ò lè bọ́ ẹnìkan àfẹ́ni Ọlọ́run bá bọ́ ẹnìkan ò lè fúnni lóúnjẹ ẹni Ọlọ́run bá fún lóúnjẹ Ọlọ́run fún lóúnjẹ àṣepá àwọn ọ̀ka Sulemana bá wa ní rọ́bì àwòsí ni Ọlọ́run bímọ mi ani àṣepùrá ní mátàkàlẹ̀ tí àdàmúta àlàyé bí ti dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run tí ní gbé pọ̀ náà pé mo fẹ́ bọ́ gbogbo ayé yìí wá wàhálà wàlídáyà wàhálì àmàlà sọ́ọ̀lì àtàràrà wàdìfìlì bìrà àmàlì káfí. عبادك صالحين